lórúkọ Kristi ni à ń kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ ní oore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa nínú ìjíròrò lórí ọ̀rọ̀ Ọlọ́run èyí tí Diocese Ifẹ̀ ìjọ Anglican tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Àdúrà ni pé bí a ti bẹ̀rẹ̀ ní ọdún yìí, oore ọ̀fẹ́ àti agbára láti ṣe bí Olúwa ti fẹ́ títí dé òpin ọdún yìí, Olúwa yóò fi fẹ́ ní kọ̀ọ̀kan wa. Àmín. Ní àṣálẹ́ yìí èmi nìkan kọ́ ni mo wà níhìn pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Mo ní apá àlàáfíà mi bàbá wa ìránṣẹ́ Ọlọ́run alààyè tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ti fẹ̀yìntì. Bàbá, àwọn aráalé fẹ́ gbóhùn yín, ẹ bá kí wọ́n kẹ́ dárúkọ yín sà. Èmi ni Fẹ́rẹ̀bù Bóyè Ọ̀nàrìndé. Gbogbo ará ilé a kí yín o, ẹ kú àfojúbà ètò wa yìí. Olúwa á bùkún yín lọ́pọ̀lọpọ̀. Àmín. Bàbá ẹ káàbọ̀ sà. Ní apá ọ̀tún mi níbí bẹ́ẹ̀ náà ni a rí ọ̀kan náà wá síwájú wa, bàbá wa ìránṣẹ́ Ọlọ́run. Bàbá ẹ kú ọjọ́ mẹ́ta, inú wa dùn láti rí yín. Ẹ ṣé púpọ̀. Olúwa máa bá wa ṣe tòní o. Àwọn aráalé fẹ́ gbóhùn yín kẹ́kí wọn pàápàá bó yẹ pàṣẹ ìbẹ̀rẹ̀ ọdún tuntun ní báyìí. Orúkọ mi ni Fẹ́rẹ̀bù Ọlábọ̀dé Ọ̀ṣùnníyì. A kí yín kú ọdún tuntun o àti ìgbà ọ̀tun, ìgbà náà tù wá lára. Ọ̀rọ̀ Ọlọ́run á sì kó pàtó jẹ nínú ayé wa. Àmín lórúkọ Jésù. Bí ẹ ti mọ̀ tẹ́lẹ̀, èmi atọ́kùn sáà yìí ni Olúwatúnmiṣe Olúwaṣọlá. A gbàdúrà pé ní orúkọ Kristi ju bí a ti múra tán láti jíròrò pẹ̀lú yín nílé, ẹ̀mí mímọ́ yóò fi ọ̀rọ̀ náà yé wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a tẹríba láti gba àdúrà. A dúpẹ́ bàbá olóore fún àǹfààní iyebíye láti wá láti kẹ́kọ̀ọ́. A dúpẹ́ fún gbogbo èyí tí ẹ ti ń bá wa sọ láti àkókò ìwá àti ipa tó ti ń kó nínú ayé wa. Bí a tún ṣe gbọ́ lọ́jọ́ tòní, ẹ̀kọ́ sí wa láyà o. Oore ọ̀fẹ́ láti mú wá sí ìṣe bàbá ẹ fi fún wa. Ju gbogbo rẹ̀ lọ, ọ̀rọ̀ wọ̀nyí má jẹ́ ó dìde sí wa ní ìdálẹ́bi o. Ògo ni fún orúkọ yín. Hallelujah. Jésù Olúwa wa. Àmín. Ẹ̀ka àkọ́rí tí à ń ṣe jùlọ lórí ó ní èròǹgbà fún ìjọba ọ̀run. Kókó ẹ̀kọ́ ìdókòwò pẹ̀lú ìfojúsùn ayérayé fún àǹfààní àwa tí a ní ìwé tí a ń lò lọ́wọ́ nílé. Ojú ìwé 97 ni ibi tí a ti ń ṣiṣẹ́ ní àṣálẹ́ yìí wà. Ibi kíkà wa tí a ó kà ní Lúùkù orí 19 ẹsẹ̀ 13 àti Pétérù kìíní orí 4 ẹsẹ̀ 10. Ó sì pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ 10, ó fi mínà 10 fún wọn, ó sì wí fún wọn pé ẹ máa ṣòwò títí èmi ò fi dé. Àdúpẹ́ sà. Pétérù kìíní orí 4 ẹsẹ̀ 10 sà. Ó kà báyìí pé bí olúkúlùkù ti rí ẹ̀bùn gbà, bẹ́ẹ̀ ni kí ẹ máa ṣe ìpínfúnni rẹ̀ láàrin ara yín bí ìríjú rere ti onírúurú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ ṣé àdúpẹ́ sà. Èròǹgbà wa fún ìjíròrò yìí ní àkọ́kọ́ òun ni láti ní ìmọ̀ pé ìṣesí wa nínú iṣẹ́ òwò wa ń kó ipa pàtàkì lórí ibi tí a ó ti lo ayérayé wa. Ìyẹn túmọ̀ sí pé tá bá ṣe rere à gbà, tá bá ṣe èyí tó kù náà à gbà. Gbogbo ara máa bẹ̀rù wa níbodè, olè ò ní kó. Ẹnìkan ò ní gbin àlùbọ́sà kó fẹ́ ká ẹ̀fọ́. Bí a bá ṣe ó ní pàtàkì láti sọ ibi tí a ti máa lo ayérayé wa. Ìkejì, kí a lè ní òye pé Ọlọ́run fẹ́ mọ bí a ṣe ń ṣe sí nínú ìdókòwò wa. Ìfẹ́ Ọlọ́run láti mọ bí a ṣe ń ṣe sí nínú ìdókòwò wa. Ìkẹta, láti mọ̀ pé èrè iṣẹ́ òòjọ́ wa kì í ṣe ti ayé yìí nìkan ṣùgbọ́n ti ayé tí ń bọ̀ pẹ̀lú. Ohun tí bẹ́ẹ̀ ń sọ fún wa ni pé gbogbo ẹ̀ ò pin sí ayé yìí o. Ayé kan tún ṣì wà tó dára ju ayé yìí lọ. Àdúrà wa ni pé àtèmi àti ẹ̀yin, Olúwa yóò kà wá yẹ ní ayé tá à ń sọ yìí. Ayérayé pẹ̀lú Ọlọ́run lórúkọ Jésù á ṣe é ṣe fún wa. Ìfáàrà wa, ìtàn tó wà ní ìhìnrere Lúùkù orí 19 ẹsẹ̀ 11 lọ síwájú fi yé wa ohun tí àwa ọmọlẹ́yìn Kristi ní láti ṣe nínú ìdókòwò wa ní pàtàkì ní àkókò tí à ń retí ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Iṣẹ́ tàbí ìdókòwò rẹ jẹ́ ohun èlò iyebíye láti kọ́ àti láti mú kí ìjọba Ọlọ́run gbòòrò sí. Gẹ́gẹ́ bí a ti rí ní
ibi tí a kà lẹ́ẹ̀kan Lúùkù orí 9 19 ẹsẹ̀ 13 máa ṣòwò títí èmi ò fi dé. A ní láti fiyèsí irúfẹ́ ohun tí à ń gbìn sí ọkàn àwọn ẹlòmíràn nípa bí a ti ń ṣe iṣẹ́ òòjọ́ wa, kí a sì mọ̀ pé irú ipa tí ìdókòwò wa kó lórí ohun tí ìjọba ọ̀run ṣe pàtàkì ju èrè owó tí a lè rí jẹ nínú irúfẹ́ òwò bẹ́ẹ̀. Jésù ń padà bọ̀ láti wádìí ìdókòwò wa, nítorí náà ẹ jẹ́ kí a kíyèsára. Tí a bá farabalẹ̀ gbọ́ ìfára wa yìí dáradára, àárẹ̀ àwọn kókó bíi 4 tí a fi ìdí rẹ̀ múlẹ̀ níbẹ̀. Àkọ́kọ́ ni wípé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run onígbàgbọ́, gẹ́gẹ́ bí àtẹ̀lé Kristi tó ti ní ìkọlà ti ẹ̀mí, èyí tó ti di àtúnbí tí a ti fi ẹ̀jẹ̀ wẹ̀, tí ẹ̀mí mímọ́ ń gbé nínú rẹ̀, ojúṣe wa ni láti rí i pé a jẹ èrè fún Ọlọ́run. Èrè tá à ń sọ níbí nísìnyí pé owó, pé a jèrè ọkàn, a mú kí ìjọba Ọlọ́run ní ayé yìí kó gbòòrò sí i. Ìkejì ni wípé láti pàṣẹ iṣẹ́ wa, nípa òkòwò wa, nípa ìdásílẹ̀ wa, a ní ipa tí a lè kó nínú mímú ìjọba Ọlọ́run gbòòrò. Ìkẹta ni pé a ní láti kíyèsára, ká máa wò pé kí ni ipa tí ìṣesí mi nídìí òkòwò mi níbi iṣẹ́ mi tó ń kó lórí àwọn tó wà ní àyíká àti àyídà mi. Irú èèyàn wo ni wọ́n pè mí? Báwo ni wọ́n ṣe rí mi sí? Ṣé kì í ṣe áńgẹ́lì ní àná nílé ìsìn, èṣù nídìí ọjà? Lórúkọ Kristi àti mi àti ẹ̀yin láti pàṣẹ wa, orúkọ Kristi kò ní di sọ̀rọ̀ òdì sí. Ìkejì ní abala kẹta ni kí a rí ipa tí okòwò wa pàápàá ń kó, kárí wípé ipa tí okòwò wa ń kó lórí mímú ìjọba Ọlọ́run gbòòrò, tàbí okòwò tí Ọlọ́run ó dára ju èrè tí à ń rí ní ayé yìí lọ. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú Tímótì kínní orí 6 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 6 lọ sí wa. Ó ní a kò mú ohunkóhun wá sí ayé yìí, a kò sì ní mú ohunkóhun kúrò nínú rẹ̀. Gbogbo èrè tá a bá rí ní ayé yìí tó jẹ́ ti ara ayé yìí la máa fi sí. Kí ni a fẹ́ lọ dé bá? Èyí tó parí ẹ̀ níbi tá a sọ fún wa pé Jésù ń padà bọ̀ láti wádìí ìdókòwò wa, ìyẹn ni wípé a fẹ́ akọ̀, bó ti hùn ká máa àdúrà gbà, ká máa wẹ̀ gbà tó, a máa jíyìn iṣẹ́ ìrìjú wa. Nígbà tí ẹ tó máa yẹ ayé wa wò, bí àwọn àyẹ̀wò owó, àwọn àyẹ̀wò wò, nígbà tí ẹ tó máa yẹ iṣẹ́ wa wò, yẹ ayé wa wò, nígbà tí ó bá padà dé, ọjọ́ yẹn kò ní jẹ́ ọjọ́ èwu fún wa o. Àmín. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ wa, bí a ti ń tẹ̀síwájú nínú ìjíròrò ọ̀rọ̀ Ọlọ́run yìí, a kì í mọ̀ bóyá a ní ìbéèrè kan tàbí mìíràn tí a fẹ́ béèrè. Ẹ jẹ́ ká tẹ̀ ẹ́ sí orí ẹ̀rọ ti WhatsApp tí mo fẹ́ pè fún wa yìí, 0814-719-4733. Mo pè lẹ́ẹ̀kan sí 0814-719-4733. Tẹ́ bá ti tẹ àtẹ̀jíṣẹ́ yìí, mo gbàgbọ́ wípé kí lọ́jọ́ yẹn tó ṣú tàbí tá a bá rí tó jẹ́jọ́ kejì, à á rí ìdáhùn wa gbà. Atọ́nà ìbéèrè fún ìjíròrò. Ìbéèrè àkọ́kọ́ sọ wípé báwo ni a ṣe lè ṣe àmúlò iṣẹ́ tàbí òwò wa láti mú èrè wá fún Olúwa wa? Bàbá wa, ẹ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín sà. Ẹ ṣé púpọ̀. Bí a ṣe lè ṣe é ni pé ká ní ìfojúsùn. Kí ni àwọn ẹ̀kọ́ Bíbélì tí a ní tó kọ́ wa, tó tọ́ wa? Tá a bá wo àwọn ẹsẹ̀ tá a kà wọ̀nyí, kò síbi tí kò fi ẹnu bà pé kí Ọlọ́run kó lè di ẹni tá à ń yìn lógo. Ó wá já sí pé gbogbo ohun tí à ń ṣe nínú iṣẹ́ wa, nínú ìwà wa, nínú èrò wa, ó gbọ́dọ̀ jẹ́ èyí tí yóò mú ògo bá orúkọ Ọlọ́run. Ẹ ṣàrípẹ́sà, àfikún sí ìbéèrè àkọ́kọ́. A rí i pé wọ́n sọ̀rọ̀ nípa iṣẹ́ tàbí òwò wa. Iṣẹ́ tàbí òwò àti bá a ṣe jẹ́ àti ẹ̀bùn Ọlọ́run tọ́lọ́run fi fún wa, kò sí yàtọ̀ ń bẹ o, kò sí yàtọ̀ ń bẹ rárá. Ohun tí Ọlọ́run sì ń fẹ́ náà ni pé ká mú èrè dé bá òun nínú gbogbo tí a ń ṣe. Ìyẹn ni pé kí ọlá, ògo àti ìjọba òun kó gbòòrò, kó gbèrú sí i. Ó sì di dandan ká mọ eléyìí lámọ̀dájú wípé nínú iṣẹ́ tá a bá ń ṣe, nínú òwò tá a bá ń ṣe, ìmọ́lẹ̀ la pè wá. A láti fẹ́ ká fi ògo Ọlọ́run hàn. A ní láti ṣe àmúlò gbogbo ohun tá a ti ń gbọ́, gbogbo ohun tá a kíyèsí
ká pa gbogbo ẹ̀ pọ̀ ká sì jẹ́ kí ògo Ọlọ́run kó fara hàn nígbà tí ó bá bẹ̀ wá wò ká má bàa gbèrè ìtìjú. ẹ ṣé àdúpẹ́ sà. ẹ jọ̀ọ́ yín bàbá wa, ọmọ Ọlọ́run tó ń parọ́ kí la lè sọ sí i? ẹ ṣé púpọ̀. Ó yẹ ká béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló fi jọ. ọmọ Ọlọ́run tó ń parọ́ òun gan mọ̀ pé ohun tó ń sọ ohun tó ń ṣe kò tọ̀nà. ẹ̀yin ará nílé, tá a bá rẹ́ni tó pe ara rẹ̀ ní ọmọ Ọlọ́run tó ń pa irọ́ kì í ṣe ọmọ Ọlọ́run. Béèrè kejì, wọ́n ní ká ṣàlàyé àwọn ọ̀nà tí a fi lè ní ayérayé nínú ìrònú wa nípa ṣíṣe iṣẹ́ òòjọ́ wa, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ka ibi tí wọ́n ní kí a kà. Bàbá, mo fẹ́ kí ẹ bá wa dáhùn ìbéèrè kejì sá. ọ̀nà àwọn ẹsẹ̀ bíbélì tí wọ́n fún wa níbẹ̀ bíi Kọ́ríńtì kìíní orí 4 ẹsẹ̀ 12 ó sọ̀rọ̀ nípa kọ́mọ ọ̀dọ̀ jẹ́ olóòótọ́. A ní láti kọ́kọ́ ní àkọ́kọ́ ká kọ́kọ́ rí ara wa gẹ́gẹ́ bíi pé ìríjú Ọlọ́run la jẹ́ o níbikíbi tá a bá wà. Ìyẹn ó jẹ́ dandan. Ẹni tí ò bá rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ìríjú Ọlọ́run kò ní ayérayé kankan tó rò ń pa ẹ̀, bí ìgbà tó jẹ́ pé ayé inú kan ló ń ṣe nǹkan fún ni. Ṣùgbọ́n nígbà tó bá rí ara rẹ̀ pé ìríjú ló ń jẹ́, ó sì mọ̀ wípé ìríjú gbọ́dọ̀ ṣiṣẹ́ ìríjú ní rere, kó ṣe gẹ́gẹ́ bí olóòótọ́, ìyẹn nìkan ló lè mú èrè yẹn dé bá o. Kó ṣe gẹ́gẹ́ bí ọkọ̀, kó ṣe gẹ́gẹ́ bí ẹni tó ń ṣọ́nà, gẹ́gẹ́ bí Mátíù orí 25 yẹn ṣe sọ. Ó láwọn kan jẹ́ ọlọ́gbọ́n, àwọn kan wọn gbọ́n, torí pé wọn wo gbogbo ìgbà kan fi múra sílẹ̀, kan wò wípé ọkọ ìyàwó mọ̀ lè dé bá mi lójijì, bóyá bí tí mo ti ń parọ́ kádọ́gbọ́n sí tàbí tí mo ti ń gba ẹ̀tọ́ tí ò tọ́, pé bóyá bẹ́ẹ̀ ni wọ́n á ní ó ka mọ́ kọ́nà, bóyá bẹ́ẹ̀ ni ó ká àwọn yẹn mọ́ kọ́nà, ẹ̀jẹ̀ rí pé wọ́n gbàdẹ́ lẹ́bi. Torí náà ìfojúsọ́nà wa ní gbogbo ìgbà, ní gbogbo àkókò, òun náà ni pé ohun gbogbo tá a bá ń ṣe ká mọ̀ wípé Ọlọ́run lè yọ sí wa wẹ́rẹ́. Nígbà tá a rò tẹ́lẹ̀, ẹ ṣé àdúpẹ́ sá. Àfikún sá bàbá wa. Ẹ ṣé púpọ̀. Wọ́n ti sọ kókó lórí ẹ̀ pé ká jẹ́ olóòótọ́, ká jẹ́ ẹni tí ó ṣe é fọkàn tán nídìí iṣẹ́ wa, ẹni tí Ọlọ́run jẹ́rìí ẹ̀ tí àwọn ènìyàn sì lè jẹ́rìí ẹ̀. Tá a bá sọ pé Ọlọ́run rí wa, ká jẹ́ kí ènìyàn ó rí wa. A dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò lo àgàbàgebè. Tá a bá wo Mátíù orí 25 yẹn, a rí i pé àwọn tí wọ́n sọ pé wọ́n ò yẹ yẹn, a rí i pé àtùpà àgàbàgebè ni wọ́n gbé lọ́wọ́. Àtùpà àgàbàgebè dẹ̀ máa ń kú nínú ayé ni, nítorí pé ó máa ń sọ iṣẹ́ mi di tara. Èèyàn ò dẹ̀ ní nílọsíwájú nú ẹ̀. So ohun gbogbo á di ìbàjẹ́, kò ní sí ìtùnú, gbogbo ìrètí á sì ṣègbé. Nítorí náà ló yẹ ká sì mọ̀ pé ẹni tó fi iṣẹ́ lé wa lọ́wọ́ ń padà bọ̀ láti wá ṣe ìṣirò pẹ̀lú wa, torí pé a ó jíyìn fún Kristi yìí. Ẹ ṣé àdúpẹ́ sá. Ìbéèrè kẹta, wọ́n ní ká ka Lúùkù orí 16 bàbá wa, ẹ bá wa kà ẹsẹ̀ 10 dé ẹsẹ̀ 12. Lúùkù orí 16 ẹsẹ̀ 10 sí 12. Ó kà báyìí: ẹni tí ó bá ṣe olóòótọ́ ní ohun kékeré, ó ṣe olóòótọ́ nínú ohun púpọ̀ pẹ̀lú. Ẹni tí ó bá sì ṣe aláìṣòótọ́ nínú ohun kékeré, ó ṣe aláìṣòótọ́ nínú ohun púpọ̀ pẹ̀lú. Ǹjẹ́ bí ẹ̀yin kò bá ti jẹ́ olóòótọ́ nínú mámónì àìṣòótọ́, ta ni yóò fi ọrọ̀ tòótọ́ sùn yín? Bí ẹ̀yin kò bá sì ti jẹ́ olóòótọ́ nínú ohun tí í ṣe ti ẹlòmíràn, ta ni yóò fún yín ní ohun tí í ṣe ti ẹ̀yin fúnra yín? Ẹ jẹ́ ká wá dáhùn ìbéèrè yẹn tó ní kí ni àwọn èrè ohun ti ayé tí a lè rí nínú fífi ayérayé sí ìrònú ní ìdókòwò wa.
èrè ohun tí ayé tí a lè rí àti sọ fún wa níbi tá a kà yẹn ohun tó jẹ́ ìbùkún ti Ọlọ́run ní ti ara, àlàáfíà wà nú ẹ̀, ìṣerere wà nú ẹ̀, ìlọsókè, ìdàgbàsókè, nítorí pé ibẹ̀ yẹn a ti ẹ̀ka fún wa gbẹ̀yìn yẹn ó sọ pé yóò fi jẹ olórí ta lọmọ ọ̀dọ̀ náà tó ṣe olóòótọ́, ó ní yóò jẹ olórí, ó mìíràn pé ìgbéga wà fún ẹni tó bá ṣe olóòótọ́ ní ti ara àti lẹ́mìí pẹ̀lú. ẹ ṣé àdúpẹ́ sà, àfikún sà. Àfikún náà ni pé gẹ́gẹ́ bí a ṣe wò ní Lúùkù yẹn, ó ní tá a bá jẹ́ olóòótọ́ nínú tá a ń ṣe tí a fi ayérayé nítorí tó bá jẹ́ olóòótọ́ ó farí ayé ṣe òṣùwọ̀n ẹ̀ ni. Ó ní ohun tó ṣe tiẹ̀ gan láyé ó ní àní fi lé lọ́wọ́. Ìyẹn ni pé kò ní lè dá dúró, yóò kàn máa sọrí olórí ni. Kò ní dòmìnira. Kò ní dòmìnira torí pé kò jẹ́ olóòótọ́, kò tẹ̀lé Ọlọ́run, kò gbọ́rọ̀, kò tẹ̀lé àṣẹ Ọlọ́run. Iṣẹ́ oníṣẹ́ ni ó máa ṣe, ẹ̀ ní ṣiṣẹ́ oníṣẹ́ o. Àmín lórúkọ Jésù. Ẹ̀yin ará nílé tẹ̀ ń gbọ́ wa, tá a bá jẹ́ ẹni tó ní ìrònú ayérayé nídìí okòwò wa fún àǹfààní wa ni, fún ire wa ni, fún ìbùkún wa ni, tí a bá sì jẹ́ ẹni tó ń ṣèkejì ni, àwa náà ni a máa kó orúkọ Kristi oore ọ̀fẹ́ láti yan èyí tó dára Olúwa yóò fi fún wa. Ìbéèrè tó kà díẹ̀ ní àṣálẹ́ yìí, wọ́n ní ká ka Tímótì kejì orí 3 ẹsẹ̀ ìkíní àti ìkejì, Mátíù orí 4 ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn àti Fílípì orí 2 ẹsẹ̀ 21, kí a wá sọ ìdí tí ó fi ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ láti máa ro ohun ti ọ̀run mọ́ ìdókòwò wọn. Ó yá ní ṣísẹ̀ ń tẹ̀lé sá. Tímótì kejì orí 3, ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé, torí àwọn èèyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn, olùfẹ́ owó, afúnni, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọ́rọ̀ sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́. Mátíù orí 4 ẹsẹ̀ ìkẹjọ àti kẹsàn-án. Èṣù gbé e lọ sí orí òkè gíga gíga ẹ̀wẹ̀, ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé àti gbogbo ògo wọn hàn án. Ó sì wí fún un pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi ó fi fún ọ bí ìwọ bá wólẹ̀ tí o sì foríbalẹ̀ fún mi. Ẹ ṣé àdúpẹ́ sà. Fílípì orí 2 ẹsẹ̀ 21 sọ wípé nítorí gbogbo wọn ni ó ń tọ́jú nǹkan ti ara wọn, kì í ṣe nǹkan tí ṣe ti Jésù Kristi. Kí ni ìdí tí ó fi ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ láti máa ro ohun tí ọ̀run mọ́ ìdókòwò? Ó ṣe ni láàánú torí pé tá a bá wò ó jinlẹ̀, torí pé tẹ̀ sọ pé onígbàgbọ́ yìí tá a pè tá a lè sọ fún kìrìsìtẹ́nì, kò tiẹ̀ yẹ kó jẹ́ kó ṣòro fún wọn láti máa fi ayérayé ṣe àfojúsùn wọn. Ṣùgbọ́n a rí gé níbi tá a ti kà á tó dẹ̀ ń tà dẹ̀ ń rí ní gbangba wípé mo fẹ́ dogun, mo fẹ́ dọgbọ̀n láyé ìsìn, mo fẹ́ tẹ̀ síbi táyé ń jà sí. Bíbélì dẹ̀ sọ pé ẹ bá fẹ́ràn ayé, ìfẹ́ ti bàbá kò sínú ẹ̀. Yẹn ni pé èròǹgbà tọ̀run kò lè sínú ẹ̀, ìkan ló mú un bẹ̀. Ó bá máa jẹ́ òṣàkálá wàá jẹ́ òṣàkálá, tó bá fẹ́ ṣe ayé wàá ṣe tayé, ṣùgbọ́n kò fẹ́ ṣe ayé ṣọ̀run, kò dẹ̀ fẹ́ ṣe báyé ṣe ń ṣe, kò sí bí ó ṣe ní ṣìṣe, àní ṣìṣe o. Torí náà a rí pé onígbàgbọ́ ayé òde òní, ayé onígbàgbọ́ ògbẹ̀fẹ́ ni ti dàpọ̀, irú ti dàpọ̀ mọ́ ṣàpà. So kò jẹ́ kó rí bó ṣe rí, kò jẹ́ kí èròǹgbà ọ̀run dàbí pé ohun tá yé àti mú lọ́kùnkúndùn. Gbàdúrà jẹ́ páyé ni gbogbo ẹ̀ máa parí sí. Ló máa parẹ́ sí. Ẹ ṣé àdúpẹ́ sà. Àfikún sà. Ẹ ṣé púpọ̀. Ohun tí ó wà lákòókò yìí ó ju ayé pàápàá lọ. Àkókò òpin ayé ti ń dé tó sì súnmọ́, tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ìgbà ewu yìí kò mú àwọn èèyàn dúró. A pè wọ́n ní kìrìsìtẹ́nì ṣùgbọ́n Kristi ò mọ ọ̀pọ̀lọpọ̀. Nítorí náà àwọn wọ̀nyí wọn ò mọ kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wọn nínú ayé wọn. Nítorí pé wọn ò mọ Kristi, wọn ò lè mú ọ̀rọ̀ Kristi, wọn ò lè mú lò tàbí kí wọ́n dúró lé lórí nínú ìgbòkègbodò wọn. Nítorí náà wọ́n ń darapọ̀ mọ́ ayé pé
tí ò bá lè dára jù wọ́n lọ ìwọ náà darapọ̀ mọ́ wọn ṣe bí wọ́n ti ṣe kọjú síbi tí ayé tó bá kọjú sí ọ̀pọ̀lọpọ̀ ìgbà pàápàá ẹ̀rù ìdáyàjẹ ni máa ń bà wọ́n ìgbà mìíràn iṣẹ́ èṣù ó ti parí lórí wọn torí pé wọn ò lè dáhùn bí Olúwa wa Jésù Kristi ṣe dá èṣù lóhùn ní Mátíù tá a kà fún wa orí 4 ẹsẹ̀ 9 tá à ń kà yẹn torí wọ́n ní tá a bá ka ẹsẹ̀ 10 ó ní nígbà náà ni Jésù wí fún un pé padà kúrò lẹ́yìn mi Sátánì. So nítorí náà àwa tá a pè ló Kristẹni gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run a gbọ́dọ̀ mọ Ọlọ́run tá a gbà a sì gbọ́dọ̀ múra tán láti ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ló ń dúró sí di pé Ọlọ́run ṣògo la fẹ́ máa gbé a fẹ́ dúró pé mo dúró dolúwa tàbí ká ní sùúrù Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín lórúkọ Jésù. Àfikún láti ọ̀dọ̀ mi níbí pé ìgbà ewu ní àwàyé a ní láti kíyèsára lórúkọ Kristi ní àkókò yìí Olúwa ò ní fi wá sílẹ̀. Àmín. Èkejì ni wípé ìfẹ́ ohun tí ayé afẹ́ ní ohun gbogbo tó wà ní ayé. Ìkẹta ni ìfẹ́ láti tẹ́ ara lọ́rùn láti tẹ́ ara lọ́rùn ó pẹ̀lú àwọn tó jẹ́ kó jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ àwa tá a pera ní Kristẹni láti máa ronú ti ọ̀run mọ́ ìdókòwò tó wá ṣe orí gbogbo ẹ̀ ni wípé bóyá ọ̀pọ̀lọpọ̀ tá à ń pè ní Kristẹni gan aláfẹnujẹ́ ni kì í ṣe ẹni tó ti ní ìkọlà tẹ̀mí. Jésù sọ pé kì í ṣe gbogbo àwọn tí ń pè mí ní Olúwa Olúwa ni yóò wọ ìjọba ọ̀run àfi kìkì àwọn tó bá ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run lógo. Ẹ̀yin aráalé ìbéèrè kẹrin tó kẹ́yìn ni a ti dáhùn yẹn a gbàgbọ́ wípé ẹ ti rẹ́kọ̀ọ́ kan tàbí òmíràn kọ bóyá bẹ́ẹ̀ tẹ̀ ṣe ń gbọ́ wa pẹ̀lú ẹ̀wò bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú ìdókòwò yín bẹ́ẹ̀ ṣe ń ṣe níbẹ̀ ó ṣeé ṣe kí ẹ̀rí ọkàn máa jẹ́ yín kò ì tí ì burú jù kò ì tí ì pẹ́ jù tẹ́ bá lè jọ̀wọ́ ayé yín fún Kristi Jésù kẹ́ tú ara yín kò sí ohun tó pamọ́ fún kẹ́ jẹ́wọ́ ohun gbogbo tẹ́ ń ṣe níbẹ̀ ó ṣetán láti gbà yín ó ní ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá bó ti wù kórí èmi kì yóò tàánù oore ọ̀fẹ́ sì wà fún yín àdúrà ni pé bẹ́ẹ̀ ṣe ń gbé ìgbésẹ̀ yìí Kristi yóò gbà yín láti fi ń ṣọmọ yóò sì máa jẹ́ olúwa yín ọ̀rọ̀ ìparí gẹ́gẹ́ bí onígbàgbọ́ a ní láti kíyèsára bí a ṣe ń ṣe iṣẹ́ tàbí òwò wa nítorí pé ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹlòmíràn ní ibi iṣẹ́ tàbí nínú ìdókòwò wa kó ipa pàtàkì lórí ìrere Kristi ju bí a ti ń sọ ọ́ tàbí ṣe sí nínú ilé ìsìn wa yàtọ̀ sí èyí a tún gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ni ó ní ayé wa àti iṣẹ́ wa nítorí náà àti ayé wa àti iṣẹ́ wa gbọ́dọ̀ wà fún ògo rẹ̀ kí a sì máa rántí ilé ayérayé wa nípa jíjẹ́ olóòótọ́ àti ìríjú oníwà funfun ìríjú oníṣẹ́ mímọ́ ìríjú oníṣẹ́ pípé oore ọ̀fẹ́ láti ṣe yìí Olúwa yóò fi fún wa. Àmín. Ọ̀rọ̀ fún ìrònú odò tí ó bá gbàgbé orísun rẹ̀ yóò gbẹ ẹ̀rí bá ọ̀rọ̀ Ọlọ́run tó wà ní ìrere tí Jésù Kristu bá tọwọ́ Jòhánù kọ sílẹ̀ ní orí 15 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 oore ọ̀fẹ́ láti má gbàgbé Kristi láti máa fi Kristi sínú gbogbo tá à ń ṣe Olúwa yóò fi fún wa. Àmín. Ẹsẹ̀ àkọ́sórí Fílípì orí 3 ẹsẹ̀ 20 Fílípì orí 3 ẹsẹ̀ 20 ẹ kà pẹ̀lú mi nítorí ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run nítorí ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run láti ibi tí àwa pẹ̀lú gbé ń fojú sọ́nà fún olùgbàlà láti ibi tí àwa pẹ̀lú gbé ń fojú sọ́nà fún olùgbàlà Jésù Kristi Olúwa. Jésù Kristi Olúwa. Èyí túmọ̀ sí pé ayé yìí kì í ṣe ìlú wa àtìpó ni a jẹ́ lọ́jọ́ kan a ó padà sí ìlú ìbílẹ̀ wa. Bàbá wa a kú àtàárọ̀ a kú òun ẹ bá wa kí àwọn aráalé ó dìgbà kan lọ́kẹ̀sì dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún wọn. lẹ́ẹ̀kan sí èmi ní ẹrẹ́bọ Bóyè Ọ̀nàrìndé a ti ń gbóhùn wa láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ẹ̀yin aráalé a kí yín púpọ̀ púpọ̀ fún àmójúbà wa àti ọ̀rọ̀ tẹ́ ti gbọ́ ohun tí a sì ń sọ ni pé ẹ jẹ́ ká jẹ́ olùṣe ọ̀rọ̀ náà ká má ṣe jẹ́ olùgbọ́ nìkan Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àmín. Bàbá Ẹ̀yin olùgbọ́ adúpẹ́pẹ́ fetí sí wa
pàápàá látìgbà tí a ti ń gbé ẹ̀kọ́ pàtàkì tó ṣe kókó tá a pè ní ìlànà Ọlọ́run ní ètò ọjà tí a ti ń gbé yẹ̀wò ó ti jọjọ́ mẹ́ta báyìí ó sì ti ń kásẹ̀ kúrò ńlẹ̀. Gbogbo àtúbọ̀tán ohun tá à ń sọ náà ni pé kíjọba ọ̀run ó lè jẹ́ tiwa ká lè mọ̀ wípé ohun tá a bá ṣe láyè á gbèrè ẹ̀ lọ́run. Ọlọ́run sì ń fẹ́ àti iṣẹ́ ni o àtòwò ni o àti ìwé ni o àti ohunkóhun tá a jẹ́ o ká lè dúró sọ́dọ̀ pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere bọ́ sínú ayọ̀ Olúwa Ọlọ́run rẹ̀. Mo gba aládùúrà èyí yóò jẹ́ ohun tí ó fọ̀ sí wa níkẹyìn ọjọ́. Má jẹ́ kó bọ́ lọ́wọ́ mi o ilé mi ọ̀run, má jẹ́ kó bọ́ mọ́ mi lọ́wọ́, má jẹ́ kó bọ́ lọ́wọ́ mi, má jẹ́ kó bọ́ lọ́wọ́ mi o ilé mi ọ̀run. Àti má bọ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ó wà lọ́wọ́ wa. Bí a ti kọ sínú ìwé mọ́ pé a ti fi hàn ọ́ ìwọ ọmọ ènìyàn, àwa ti sọ bí Olúwa ti rọ̀ wá, oore ọ̀fẹ́ láti yan rere, láti fi ìfojúsùn ayérayé sínú ìdókòwò wa, Olúwa yóò fi fún ẹnìkọ̀ọ̀kan wa. Èmi Olúwatúnmiṣe Olúwaṣọlá ló ń kiri pé ó dìgbà kan náà. Nígbà ìgbà tá a bá tún padà sórí afẹ́fẹ́, ayọ̀ àti àlàáfíà la ó máa bá yín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Adúpẹ́ bàbá wa ọ̀run fún oore ọ̀fẹ́ tí àṣálẹ́ ní orúkọ Kristi ẹ gba ọpẹ́ wa. Ju bí àwa ti sọ lọ, ẹ̀mí mọ́ kó máa bá wọn sọ síwájú sí i. Bí a ti mú bu wá sí ìdádúró, ẹ̀mí mọ́ kó máa rán wọn létí. Àtàwọn kó fún alágbára láti fi sínú ìṣe. Tó bẹ́ẹ̀ nígbà tí Kristi bá padà dé ká lè dẹni ìdáláre. Èyí ni a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.